ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́ o ọlọ́run á wà pẹ̀lú yín ọlọ́run á dúró tì yín ní orúkọ jésù ẹ ní dààmú lórí aya ẹ ní dààmú lórí ọmọ ẹ ní dààmú lórí ọkọ gbogbo tó jẹ́ ti yín ọlọ́run á fi yín lọ́kàn balẹ̀ mo dúpẹ́ gidigidi gan mo dúpẹ́ gidi gan mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ràn mí lọ́wọ́ àfọ́ọ̀dù mi ò mọ̀ pé ọ̀tọ̀ ni wọ́n ní èèyàn lásán èèyàn woman being is growth of woman being èèyàn lásán èèyàn ọlọ́run nígbà tọ́rọ̀ yìí délẹ̀ báyìí mo wá ń wo gbogbo àwọn fans I don't know that we have fans like this n ò mọ̀ bí a ti ẹ̀ ní àfa mo wá tún lò lọ́kàn pé are these people are fans or they are ọmọ ìyá or ọmọ bàbá ọmọ ìyá wa ni wọ́n ọmọ ìyá wa ìyá ọmọ ìyá wa in fact you prove it. àwọn òṣèré ń kọ́. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo òṣèré pátápátá mo dúpẹ́ lọ́wọ́ yín o sórí tí mo tẹ̀ tún wá rò ní pé àwọn èèyàn yìí ni wọ́n ṣe ilé yìí lójú ayé mi nígbà tí mo wà láyé lójú ayé mi tó mo bá kú gan-an ọlọ́run ọba ọmọ tóbi o gbogbo àwọn tọrọ mi ó dùn lé o tí wọ́n dẹ̀ ń dìde tí wọ́n dẹ̀ ń fún mi báyìí ọlọ́run á wà pẹ̀lú ẹ̀ tí ẹ̀ ní kú báyìí. lágbára ọlọ́run gbogbo ò ní kúkú ya ní kúkú ya kí ni ìfẹ́ pa mi tán ó fẹ́ ráìsì bí wọn bá. mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ gbogbo òṣèré pátápátá ẹ impress mi o ọlọ́run ẹ jọ mi lójú torí pé nígbà tí kìnìún máa bẹ̀rẹ̀ tí àfọ́ọ̀dù rí tó gbé òun ló jẹ́ káwọn míì mọ̀ pé yes kìnìún yìí ń ṣẹlẹ̀ ó dẹ̀ gbé sí gbogbo ayé wọ́n rí mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo òṣèré mo dúpẹ́ lọ́wọ́ àwọn Fúnkẹ́ Akíndélé Fúnkẹ́ Akíndélé ó gbìyànjú Fúnkẹ́ ṣe o ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ kinní kan fún wa lójú gbogbo ayé ni mo wà yìí mi ò ní parọ́ ó ṣe ó dùn mọ́ mi ó dẹ̀ wú mi lórí dáadáa ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ oríṣiríṣi tí mo wá ń gbọ́ káàkiri pẹ̀lú bọ́mọ ẹ bó ṣe gbìyànjú tó náà àwọn kan wá lọ gbé kábàtà ṣe wọ́n ní Fúnkẹ́ ó ra lé fún mi Fúnkẹ́ kọ́lé mo ti kó lọ síbẹ̀ nǹkan kan fẹ̀ tẹ́lẹ̀ lónìí mo bá lọ sí ibì kan mo bá ń bọ̀ lọ́nà Abúlé Ẹ̀gbá àwọn home boys èmi nípò wọn lọ́mọta àwọn ọmọ home boys ẹ bá ní bàbá Ajídébí à ń bọ̀ nílé yẹn o ilé tí Fúnkẹ́ rà fún yín à ń bọ̀ ń bẹ̀ o èmi mo wá sọ fún gbogbo wa lónìí Fúnkẹ́ ra lé fún mi o Fúnkẹ́ kì í ṣe pé ó kọ́lé ó gbé mi sínú ẹ̀ nígbà tí ọ̀rọ̀ yìí délẹ̀ àfọ́ọ̀dù tó léǹkì ọ̀rọ̀ yẹn tó jẹ́ kí Fúnkẹ́ Akíndélé kó mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ yẹn sí i a wá rò pé kí ni àwọn lè fi ràn mí lọ́wọ́ ní Fúnkẹ́ wá ní bàbá Ajídébí kí n kúrò níbi tí omi ti ń dà mí láàmú yẹn torí kíní yẹn ó máa ń jẹ́ kí bp mi kó ráì tí mo máa ń sì ó wá ní kí n kúrò ńbẹ̀ ẹni tó bá ní kéèyàn rẹ̀ kúrò yóò sábà nǹkan kan tuntun rẹ̀ ló bá ní kí n lọ try ilé tí màá rẹ́ǹtì títí tí òjò yìí tó máa fi dá tọ́lọ̀ àdìgbò ìgbẹ́bí pé kí n kó kúrò ńbẹ̀ wọ́n á ní báwo la ṣe máa ṣe ó wá ní kí n lọ wá ilé yẹn kí n sọ iye tí n bá máa rí sí gbà tí mo dẹ̀ rí ilé lóòótọ́ mo sọ fún pé iye báyìí ni ó dẹ̀ mú owó yẹn ó dẹ̀ kó fún mi ó gbìyànjú ó ní kí n fi rẹ́ǹtì ilé tó o bó ti wá sọ làwọn èèyàn sọ pé ó ra lé ó ti gbé mi síbẹ̀ ó ti yẹ kí ní ìgbà. bàbá tó tiẹ̀ tó yẹ àwọn ayé á sọ̀rọ̀ náà tẹ́lẹ̀. wọ́n á sọ̀rọ̀. Fúnkẹ́ Akíndélé adúpẹ́ lọ́wọ́ ẹ̀. mo dúpẹ́. Fúnkẹ́ gbìyànjú. mo dúpẹ́. àwọn òṣèré mi náà gbìyànjú. mo dúpẹ́. ọ̀pọ̀lọpọ̀ Tóyìn Àyìnmákù àwọn náà gbìyànjú. Tóyìn Àyìnmákù àtọkọ ẹ̀. bẹ́ẹ̀ ni wọ́n gbìyànjú. Òkìkí Afọláyàn àtìyàwó ẹ̀ wọ́n gbìyànjú. Ibrahim Chatta ó gbìyànjú. Fathia Williams Kẹ́mi Kórèdé nítorí ọlá àtọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì tá a lè máa dárúkọ gbogbo wọn tán wọ́n gbìyànjú ẹlòmíì gan-an ní ká má dárúkọ òun ẹ wá wo àwọn fans wa ẹ ṣe gan àgbà náà ni wo owó yín láyé ibi tẹ́ ti mú Ọlọ́run máa fi ìlọ́po rọ́pò. mo dẹ́ sọ pé àbùdí èèbọ̀dì oṣànà àbùdí ní tolókun àbùdí èèbọ̀dì Laguna àbùdí ní tọlọ́sà ti lagoon bẹ́ẹ̀ ni òní Laguna ocean and ocean. God will to your anything Ọlọ́run bùkún yín. ibi táwa ti ń rí kọ́mẹ́dì yẹn nìyẹn God will boot to your everything. Ọlọ́run àpapọ̀ gbogbo yín. tí wọ́n bá ti wà ń bẹ̀ yẹn náà ìrànlọ́wọ́ tẹ bá tún sì lè ṣe láti fi tún jẹ́ kí everything tún balance tán torí àwọn property tán bá fún wọn náà torí àwọn èèyàn kan fẹ́ fún wọn properties ní parọ́ fún yín àti máa develop ẹ̀ tó wọ́n máa kúrò ń bẹ̀ yẹn. àwọn kan sọ wọ́n ní àfi ń tọrọ bára àfi tọrọ bára ìjọba rí kan nígbà tó mi ti ń gbé mi lọ́bẹ̀ sí mo lẹ́ni tọrọ eléyìí tí àfọwọ́sí wa gbé síta.